Pack 13 fẹ́yìn olólùfẹ́ wa tẹ́ ti ń retí Koleoso Pack 13. Ẹ kú kalẹ̀ níbikíbi tẹ́ ẹ bá ti náǹfààní láti máa wò kàn ní Yewa Àwórì TV. Ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà odò, ẹ̀yin olólùfẹ́ Yoruba movie tẹ́ gbádùn fíìmù Yorùbá láti máa wò dáadáa. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Lágbára Ọlọ́run, ibi tẹ́ ti ń mówó tẹ́ fi ń ṣe dátà tẹ́ fi ń wọ̀ mọ́. Ẹ̀yin tẹ́ fẹ́ràn Yoruba movie láti máa wò, kò ní bàjẹ́ fún yín o níbikíbi tẹ́ bá ti ń wò wá. Lágbára Ọlọ́run, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ibikíbi tẹ́ ti ń mówó tẹ́ fi ń ṣe dátà tẹ́ fi ń wo àwọn movie wa, lágbára Ọlọ́run àgbà náà ò ní wọbẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń sọ wọ́n ló yẹ kó ti jáde, ìyẹn Koleoso 13 pọ́n wọn ti ń retí ẹ̀. Àwọn míì tiẹ̀ ní pé àwọn ti lọ wo àwọn fídíò fake lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn míì ti máa lòdù fake lóòótọ́, but ẹ má dára yín láàmú rárá. Fíìmù Koleoso kò tí ì jáde, wọn ò lòdù ẹ̀ lénìí mọ́, wọ́n máa tó lòdù ẹ̀. Gbọ̀gbà ó náà máa lòdù ẹ̀, àwa máa fún yín lọ update. Ẹ try láti subscribe sórí ìkànnì yìí torí bí láti máa gbé yín débẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. Àwọn fíìmù tẹ́ bá ń wá tẹ́ ẹ bá rí, ẹ comment ẹ béèrè, àwa máa bá yín wá. Ẹ̀yin tí wá o, ẹ má gbàgbé o láti subscribe sórí Yewa Àwórì TV torí bí láti máa gbé yín débẹ̀. Tí fíìmù Koleoso bá ṣe ń jáde báyìí, àwa máa bọ́ online, a máa ṣàlàyé fún yín lẹ́sẹ̀kẹsẹ̀. Update ni o, Yewa Àwórì TV, àwa kàn fún yín ní update ni, kò ní bàjẹ́ o lágbọ́lọ́. Ibrahim Chatta aside tí o bàbá, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ní ká kí Kemity, wọ́n ní Kemity try o. Ẹ̀yin tẹ́ jẹ́ ká ṣe báyìí náà, ẹ comment náà nínú Kemity Ògbólúkẹ́, Koleoso fúnra lára rẹ̀ àti ọmọ Koleoso ta ló try jù. Ẹ jẹ́ ká comment, ẹ jẹ́ ká gbóríyìn fún wọn, kò ní bàjẹ́ o, ire o.